ṣaláìkẹ́ o. Karùn-ún máa ṣaláìkẹ́ o. Kórìíjẹ́ ó túbọ̀ ṣàmọ́dún ó tọkọtọmọ. Kórìíjẹ́ ó túbọ̀ ṣàmọ́dún. Kíkú máa ta láìkẹ́ o. Karùn-ún máa ṣaláìkẹ́ o. Kórìíjẹ́ ó tún lòlẹ̀ yìí pẹ́ ó tọkọtọmọ. Kórìíjẹ́ ó tún lòlẹ̀ yìí pẹ́. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí o. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí wọ́n kẹ́ni kankan. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí wọ́n kó lè ṣe ènìyàn. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí wọ́n ká pé o. Ọmọ Ìbàdàn yìí bẹ́ẹ̀ alẹ́ kò di ìdè o. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Aláìkẹ́ o. Ìyá Àdùkẹ́ bẹ́ẹ̀ alẹ́ kò di ìdè ọdún ẹ̀tútù ìdè. Ọdún owó, ọdún ọmọ, ọdún ìtẹ̀tẹ̀kú tí ń ṣe balẹ̀ nílé ọlọ́lá o. Ayájẹ́ àmọ́jẹ́ yìí. Ayé wọn ní Ìniṣà òye. Ọmọ tó bí ó yájọ́. Ìṣẹ̀tú bọ́lá rúkẹ́, rúkẹ́ yẹmí. Ọmọ ẹlẹ́yẹlẹ́yẹ. Ọtí ní ẹ̀wò, ọtí ní ẹ̀wò, ọtí ní ẹ̀wò. Ẹ̀wò mi bó ṣe mọ́ lọ́lọ́ nínú ilé àwọn ọkọ̀ tó ń fẹ́ o. Business consultant tó bá fẹ́. Business consultant tó yẹ yìí. Ọmọ bàbá Bíọ́lá. Ọmọ arọ́lọ́ wọn nìyí. Ọmọ wọn nìbàdàn. Nílé Olúyọ̀ ilé. Àṣeyí jẹ́ ọmọdé ọ̀sán ayọ̀ lọ́mọ ṣe. Ọkọ rẹ̀ ló ní. Ó ní àmọ́ bá ń jíṣẹ́ mi. Bá ń káyè mi. Bá ń kẹ́mi mi. Bá ń kẹ́jì ìtajọ ìdaṣọ ọgbọ́n. Wọ́n lọ́lá ilé tó wù òun. Èyí fún tòwọ́. Èyí mẹ́nu ogún. Alẹ́ ọdẹ ọjọ́. Alẹ́ wà níwà. A níwà lẹ́wà lọ́la ìkẹ́ o. Àríkẹ́ ni wọ́n mọ̀ kí o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Àríkẹ́ ni wọ́n mọ̀ pé o. Ayé ṣọlá o. Business consultant tó ṣe é sábà. Ẹlẹ́yinjú àánú. Báyìí ká bá ní pọ́ùn mẹ́wàá tó oníṣòro pọ́ùn mẹ́jọ. Àyíká sì wọnú ilé. Wọ́n ní yóò wọnú ilé yóò sì ìtọ́wọ́ òun fún ọ. Olódùmarè tí bá ní tọ̀rọ̀ ẹni tàbíre yóò bá ọ tọ̀rọ̀ rẹ̀ tàbíre lágbára Ẹlẹ́dùmarè ọba. Àyíká o. Èmi màmá tí ń kọrin bí àwọn bàbá ẹ̀kọ́ bí ọlọ́mọ. Jẹ́rìí ní Àmọ̀kẹ́ bá ọmọ ìyá mi délé. Kó o mú délé òde nígboro Ìbàdàn níbi wọ́n ti bá láì ìkẹ́ o. Àyíká o. Mo pé ọ̀ka ẹ̀lẹ́ àwọn bàbá ẹ̀kọ́ bí ọlọ́mọ. Àyíká o. Sìmí kájọ lọ sí. Sìmí kájọ lọ. 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 Lóde òpètù. Sìmí kájọ lọ. Ọmọ òjé ni o. Àyíká o. Òjé nìran bàbá tó bí ọlọ́mọ. Ilé lọ́jọ́dé. Ọjà lọ́jọ́ òpètù. Ọmọ fúnni abẹ́ fún wọ̀ntìwọ̀ntì. Ọmọ rìnrìn abẹ́ ríkọ yẹ̀kẹ́kọ́yẹ̀kẹ́. Ọmọ rẹ́tùwẹ̀ ebi òjò. Nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àyíká o. Ọ̀rẹ́ dandan là ń fọwọ́ ọjọ́ fọ́jọ́. Ọ̀rẹ́ dandan là ń fọwọ́ ọjọ́ fọ́jọ́. Ọ̀rẹ́ dandan là ń tọ́jọ́ ní ìpètù ní kọ́kọ́ ìyẹ̀mẹ̀tù nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àwọn ọmọ tí ó gbọ́n, àwọn ọmọ tí ó mọ̀yàn. Wọ́n ní torí ẹ̀yàn pẹ́, agbáwọn òròjẹ́ lọ́wọ́ òǹpẹ̀tù nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Àyíká ìwọ́n torí òye délé bàbá tó bí ọlọ́mọ. Ọ̀rá dé gbégbòrí, ó sì róye ìjẹ́ o. Ó ti bá dá lóde, abẹ́ ẹ̀yìn ò nígbà tí àwọn. Wọ́n tí ó sì dá, abẹ́ ẹ̀yìn ò nígbà tí àwọn. Nítorí ọtí pẹ́lẹ́ àwọn ó kan nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àyíká o. Sìmí kájọ lọ. Sìmí kájọ lọ. Sìmí kájọ lọ. Sìmí kájọ lọ. Sílẹ̀ olùyọ̀lé o. Sìmí kájọ
ìjà tó lẹ́rù Ìbàdàn nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn lọ́jọ́ ilé ajá ilé òun ní gbọ́lẹ̀ ọlọ́dọ̀ tó ga ìrìkà ìlọ́gbọ́ òkú àyìn lọ́mọ owó tẹ̀ ń bẹ̀rẹ̀ bí àgbàlá àbíkúlẹ̀ ti tó ògbó sáré àgbàlá àbíkúlẹ̀ tó kó bá lẹ́nu mi lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn mẹ́sàn-án ọ̀gbọ́n ọmọdé ìgbìyàn ọmọ fi ìkẹ́rẹ́ ń fọ́rin mu nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ayẹyẹ wọn ò lọ́dọ̀ nǹkan ayẹyẹ wọn ò lọ́dọ̀ nǹkan ẹlẹ́yẹlé lomi títẹ̀rù kan máa ń bù mú nílá ikọ̀ àṣejìrẹ́ lomi ẹ̀bùn bù nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn lọ́mọ ẹ̀wọ̀n mọ́lá ipò àyíká mo gbé kí ní ìṣó náà ṣóòṣù àní kí ní ìṣó náà ṣóòṣù àní kí ní ìṣó náà ṣóòṣù àní kí ló fi jókòó náà kò sí sí àní kí ló fi jókòó náà kò sí sí àní kí ló jẹ lọ́nà náà ara sí kìíní kí ló jẹ lọ́nà náà ara sí kìíní ọmọ Ìbàdàn ọmọ tó gbá síjú olóògbèlà kíkẹ́ jẹ́ ló pé wí bẹ́ẹ̀ ó ní àyíká lọ́lọ́jẹ́ àyíká olóògbé àyíká lọ́lọ́jẹ́ àyíká olóògbé àyíká lọ́lọ́jẹ́ àyíká olóògbé tí ọba lẹ́gbọ̀n kan àyíká olóògbé tí ọba lẹ́gbọ̀n kan àyíká olóògbé àyíká lọ́kẹ̀tẹ̀ àyíká tẹ̀tẹ̀ àyíká lọ́kẹ̀tẹ̀ àyíká tẹ̀tẹ̀ àyíká lọ́kẹ̀tẹ̀ àyíká tẹ̀tẹ̀ àyíká dọ́sùpá 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 àyíká tẹ̀tẹ̀ àyíká ọmọ bàbá Abíọ́lá ìbùkún Olúwa ìyá àdùnkẹ́ ìyá ìta Olúwa kì í ṣí ìyá Olúwa ní sí mi ó máa yọwọ́ náà ó rí gbẹ̀nù ó ráyé ṣe lọ́dọ̀ ẹlẹ́dùn máa yẹ lọ́gbà ikú oníjọ́ kọgbà mo tẹ́ ikú oníjọ́ kọgbà lọ́wọ́ ẹ̀yẹ ikú oníjọ́ kọgbà lọ́wọ́ ẹ̀yẹ oníkìlẹ̀ ẹ̀yẹ ṣe bùrúkẹ́ tó o máa rí náà ó ti ṣọdún ẹ̀yìn àyíká ó ṣọdún owó lónìí ó ṣọdún ọlá ó ṣọdún ọrọ̀ ó ṣọdún òbùkún ó ṣọdún ìgbéga ó ṣọdún àìtètèkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ìrìn àlàáfíà òní tilẹ̀ òkú wọlé òní kòdòrò òkú wọlé òní kanáà òkú ọmọ òní kanáà òkú ọkọ ìwọ náà wá nídìí ẹ̀rọ ẹ̀rù káfẹ́ bí fọkọ fọbì lágbára ẹlẹ́dùn máa èèyàn gbà business consultant tó ṣe é sábà business consultant tó gbẹ́sẹ̀ àyíká ò iná ò ní tọ́wọ́ ẹ lágbára ẹlẹ́dùn máa èèyàn gbà máa yọwọ́ lọ́kọ́ orí kàlù òní tílẹ̀ òkú ọdẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ẹrù tí ìyàwó kì í tú wọn ní pé wọ́n bẹ́ẹ̀ òkú ọkọ ni ẹrù tí ọkọ kì í tú wọn ní pé Fáṣọlá òkú àyà ni lágbára ẹlẹ́dùn máa èèyàn gbà iná ọ̀fẹ́yìn òní kú ọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí olùgbọ́gbọ́ ti gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí olùgbọ́gbọ́ ti gbọ́ olùgbọ́gbọ́ ti gbọ́ olùgbọ́gbọ́ ti gbọ́ kẹ́ẹ̀fọ́ pawú kẹ́ẹ̀fọ́ igi ìjọba nínú ìfẹ́ nínú owó nínú àṣeyọrí nínú rírí ṣe lágbára ẹlẹ́dùn máa èèyàn bá àyíká kò sí bá ṣe sọ́kẹ́ wọlé tó ayé oníjàlè ayé oníjàlè ayé oníjàlè pápá yìí ni ayé oníjàlè pápá àwọn ọmọ yìí ni lágbára ẹlẹ́dùn máa èèyàn bá àṣeyíṣẹ́ àmọ́dún àyíká ò àṣeyíṣẹ́ àmọ́dún ọdún ayọ̀ ló ṣe amọ̀kẹ́lẹ̀ mi jẹ́ ọmọ bàbá àdínní onírù ọmọ tí wọ́n bá ṣe méjì máa wo orin ẹsẹ̀ ló bá ṣe méjì wọ́n yìí ìbàdí ló bá ṣe méjì wọ́n tó fẹ́ tẹ́tẹ́ lórí ẹni lẹ́ẹ̀bà pátó bí mi lọ́mọ àti ṣàbáni ní àdìbọ̀yọ̀ ẹlẹ́sẹ̀ ọmọ bá àgbàjà owó àmàlẹ́jà ìfọ̀kọ́ ní ẹ̀sẹ̀ rẹ̀ bàbá ètò bí mi lọ́mọ àyíká ò àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe.